Doctor. Kábíyèsí o, ẹ ṣé o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Ẹgbẹ́ wa. Ṣé kankan á jókòó lẹ́nu ìwé ẹ̀jẹ̀? Ali Ibrahim. Azan. Malik, come on. Malik, come. Malik.
Kábíyèsí Ọlọ́run. Yes, era. Agora. Okay. Ẹ record mi wọn. Ọ̀ndàwí àyè. Ọ̀ndàwí àyè. Olè àná kámẹ́rà. Àwọn yàrá ń kó. Àwọn ènìyàn ṣe ọmọ tá à ń mú ẹ kò sẹ́ni tó lè nínú tíátà kò sí ẹni tó lè gbé èdè ti fi ń ṣeré ẹni tó lọ ń fọ̀ ọ́n talent àbí ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò ṣeé bi léèrè kò ṣeé sọ pé kí ló dé tó ṣe báyìí
nítorí nígbà tá a ní lọ́dọ̀ náà àbí léèrè pé kí ló dé tó fún wa. Mo ṣe òun náà ló fún ní tálẹ́ǹtì. Àwa mọ tó dé, a sì mọ tó dé. Ẹni ìsìn àwárí náà wà lóògùn. Bó bá yá àmọ́ kí ló dé tó ṣe báyìí. Àmọ́ àlè ìdílé bẹ́ẹ̀ wọ́n bá dẹ́sẹ̀. Bẹ́ẹ̀ bá bílé ìṣẹ̀lẹ̀ yẹn dáhùn. Ẹ sì gbọ́dọ̀ sá fẹ́sẹ̀. Ó dún yàn náà. Ó dún yàn. Ọmọ tó lọ tí ó tà ní. Ọlọ́run ṣe ọpẹ́ ni Ọlọ́run ṣe o kò ṣe ni kò ṣe o kò lọ́mọ tó dé o àkó mọ bí ẹ̀mí rẹ ti wọ̀ ọkàn gbé sẹ́yìn ọkàn gbé sólé yìí. Àmọ́ bí ẹ̀mí ẹ̀ tí Ọlọ́run lọ́lẹ̀ ní olóhùn àjò títí ìrìn àjò tí ń rìn bọ̀ lọ́dọ̀ wọn ló yé náà ló mú ẹ̀mí táwọ̀ ọ̀dá ọmọ mi fún àti láti sẹ́yìn ọdún ìṣòro ẹjọ́ tó délé ayé ló kù. Okùn kan ṣe súnmọ́ ẹ̀ lọ́wọ́. Wọ́n mi ó sì dàgbà. Ìlú wa tí ò tẹ̀ fún wa. Eléyìí ló 44. Ráàdì pẹ́ náà. Ó dùn mí pé kò ní sí pẹ̀lú ọmọ mẹ́fà tó bọ̀ bẹ́ẹ̀ pa. Láwọn èèyàn ẹlòmíì wá àti ọ tó lọ tí ò sí ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ní ọkùn bẹ̀rẹ̀ ní mò ń wò láì náà. Bàbá